Ẹ káàbọ̀ nílé ní oko, ní ẹ̀yìn odi, níbikíbi tí ọwọ́jà atẹ́gùn ètò yìí bá fẹ́ dé. Èmi ọmọ yín náà ni Dr. Hafiz Abọ́ládé, ọmọ bàbá Arámidé ní ìlú Ìníṣà Òyèmọjọ̀. Èmi lọmọ akógbe-ó-rajó, ọmọ àfiyánrin jẹ̀kọ́ gbóná. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní dì. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wọlé tọ̀ wá. Bẹ́ẹ̀ ni porogodo ayé kò ní lù fún wa jó. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá nílé ní oko, ní ẹ̀yìn odi, níbikíbi tí atẹ́gùn ètò yìí bá fẹ́ dé. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń share program mi, àkàndùn ò ní mú yín lọ́wọ́. Ẹ̀yin tí ẹ̀ ń wò mí, ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Ẹ̀yin tí ẹ wá nífẹ̀ẹ́ sí mi, ìfẹ́ tí ẹ ní sí mi, Ọlọ́run á túbọ̀ nífẹ̀ẹ́ ẹ̀yin náà. Ìfẹ́ lẹ ní sí mi torí pé kò sí nǹkan tí mo fẹ́ sọ tí ẹ tí ì gbọ́ rí. Ìfẹ́ tí ẹ wá fi ń tẹ̀lé mi náà, Ọlọ́run á túbọ̀ nífẹ̀ẹ́ ẹ̀yin náà. A ní sìnkú aya, a ní sìnkú ọmọ. Àwa náà pàápàá, a ní dẹni àkọlẹ̀, a ní jọ ẹni tí wọ́n ń wá. Tí orí burúkú bá ń bọ̀ lẹ́yìn, kò ní bá wa. Táburú bá ń lọ níwájú, a ní bá a láṣẹ Ìdùmarè. Eléyìí tí mo mú wá fún wa lónìí, òun náà ni iṣẹ́ ìfẹ́ràn. Yálà ọjà la bá ń tà ni, àwa tá à ń ṣiṣẹ́ ọwọ́, àbáwa tá à ń ṣiṣẹ́ ìjọba náà, kò yọ ẹnìkankan sílẹ̀. Torí pé n tó da náà ni kí àwọn èèyàn máa nífẹ̀ẹ́ èèyàn. Ayé ò gbọdọ̀ máa bínú síyàn. Kódà tí wọ́n bá ń lo iṣẹ́ yìí, bóyá nǹkan kan là ń wá lọ́dọ̀ àwọn arádùúgbò wa tó jẹ́ n tó dáa, bí olóṣèlú ni àbí ẹni tí ò ṣèlú, tá sì fẹ́ kán nífẹ̀ẹ́ wa. Ẹ bá gbìyànjú iṣẹ́ kékeré yìí wò. Ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀. Ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀. Ó dára o. Ó dára gan. Torí pé ẹ rí i pé lórí ìkànnì yìí, gbogbo tí mo máa ń mú wá, n tó dára ni. Bó ìṣe wá náà mo ṣe máa ń gbé kalẹ̀. Ìwà gbétò ìkalẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì, wọ́n ní káwọn tó lè fi àṣírí kalẹ̀, wọn ò ní sọ tán. Wọ́n á ní ẹ máa pe àwọn. Tí wọ́n fẹ́ béèrè sí, tí wọ́n fẹ́ mọ̀ díẹ̀, ẹ pe àwọn. Àwọn fún yín ní díẹ̀, ẹ mówó wá. Mi ò béèrè owó lọ́wọ́ ẹnìkankan. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì á pè mí, wọ́n á ní iṣẹ́ tí mo fi kalẹ̀, àwọn fẹ́ ìdí ẹ̀ ló mo fẹ́ gbà. Ìdí ẹ̀ ò jù báyìí náà lọ. Oògùn ò pọ̀, oògùn ò sì wọ́n o. Olóògùn ni ò ní fẹ́ fi í lẹ̀. Bí mo ṣe máa ń sọ, èmi ò kí ń ṣe olóògùn o. Bàbá mi Gbàdàmọ́sí Arámidé, àwọn ni olóògùn. A sì ń ṣe àwọn nǹkan yìí náà lójú ayé wọn. Ẹni tó bá mọ bàbá Arámidé, tó bá mọ̀ wọ́n dáadáa, ó yẹ kí ẹ mọ èmi náà nígbà tí bàbá wà láyé. Kí ni nǹkan tá máa lọ wá? Bá mi lọ wá igi Ifan. Ṣùgbọ́n tí wọ́n fẹ́ wá igi Ifan yìí, ẹ jẹ́ kó jẹ́ tútù ni. Ní tí wọ́n ń pè ní Ifan nìí. Ẹ bá dọ́dọ̀ àwọn eléwé ọmọ, tí ò bá rí báyìí, ẹ má rà á o. Bí ó ṣe máa rí nì, bí igi Ifan ṣe máa rí nì. Ẹ ti rí i. Tí ò bá rí báyìí, ẹ má rà á o. Torí olóṣì ni àwọn lékulẹ́jà hàn. Ìtàkùtà náà máa ń tà fún èèyàn. Bó ṣe rí ni ẹ ti rí ní ọwọ́ mi yìí. Igi Ifan àti eku asín tó pé pérépéré, tó pé dáadáa. Igi Ifan àti eku asín tó pé, àti kòkòrò kan tí a mọ̀ sí ìkamùdù. Ẹ mọ̀, màá fi hàn yín lójú móhùnmáwòrán yín. Ìkamùdù yìí, ó máa ń rùn bànàbànà báyìí. Ó máa ń rùn bí irú. Kí n sọ pé bí irú kó lè yé yín. Tí a bá gbá mú,
kò ní rùn o. Bá ti gbá mú báyìí, ẹ bá gbóòórùn ọwọ́ yín, á máa rùn. Ọwọ́ yín á máa rùn bí irú ni. Ṣùgbọ́n èyí tó bá ń lọ fúnra ẹ̀ ni tó jẹ́ ànìkàndájẹ ìkandù. A lè pè ní ìkamùdù, a lè pè ní ìkandù. Ẹyọ kan náà ni, èdè ló yàtọ̀ síra wọn. Epo asín tó pé tí ò gé níbì kankan, tó ní ìfun nínú, a lè lo tútù, a lè lo gbígbẹ, kó sá ti nífun nínú, àti igi ifan. Epo asín, igi ifan, kòkòrò ìkamùdù. Ẹ bá mi kó sínú apẹ ìjóògùn. Igi yìí ẹ gé kéékèèké, ẹ kó sínú apẹ ìjóògùn. Àti gbogbo èròjà yìí, kòkòrò ìkamùdù, ẹyọ kan ni o. Ẹ fi ọ̀nà náà síbẹ̀, ẹ lè fi sórí igi. Tàbí ẹ jẹ́ ká kó igi tẹ́lẹ̀, igi ni ẹ jẹ́ ká kó sí ìsàlẹ̀ nínú apẹ ìjóògùn yìí. Ẹ jẹ́ ká fi asín, ẹ jẹ́ ká fi lé lórí. Láti wá fi epo asín lé lórí, ẹ jẹ́ ká wá mú ìkamùdù yìí, ẹ jẹ́ ká fi lé orí epo asín. Ẹ jẹ́ ká wá f'odidi atare kan, ẹ jẹ́ ká fi sí. Ẹ má gbàgbé láti bá mi subscribe sórí ìkànnì yìí. Ẹ bá mi share program yìí, ẹ bá mi like, kí ẹ comment. Oníṣègùn la bá jẹ́ ni, pásítọ̀ ni wá ni, àáfàá. Ẹ dákun, ẹ fún àwọn tí wọ́n need àwọn nǹkan yìí, àwọn àṣírí tó wà lọ́wọ́ yín, ẹ fún àwọn tí wọ́n need ẹ̀. Ẹ má jẹ́ ká kàn máa di àwọn nǹkan súnsúnsúnsún. Àìsí ìjúbà àfàrà sínú kú. Ntẹ́ ẹ bá fún yàn, wọ́n á dúpẹ́, wọ́n ṣàdúrà fún yín. Ọwá lọ́mọ kan ní òjògùn ẹ̀, ọwá ń tọ́jú kúndí sílé. Ẹ fún àwọn tó need ẹ̀, tó bá padà yá, wọ́n padà wá bá ọmọ yín pé bàbá yín gbà tán wà láyé, wọ́n fún wa níṣẹ́ kan báyìí, àlùbáríkà yìí kó máa jẹ́ ti bàbá yín. Bẹ́ẹ̀ ni, àlùbáríkà ó sì máa ṣiṣẹ́ lára àwọn ọmọ. Mo bẹ̀ yín, dákun bá mi subscribe. Tó bá ti wá jó, tó bá ti kúnná, tó ti jó tán, ẹ jẹ́ ká fi ọmọ ọlọ, ẹ jẹ́ ká fi lọ̀ nínú ìsasùn yìí. Ẹ bá mi wá ọṣẹ dúdú tiwantiwa. Ọṣẹ dúdú pọ̀, àwọn kan wà tẹ́ bá rà á, ó ní kórókóró nínú, kì í hó. Ẹ má rà yẹn o. Ẹ ra ọṣẹ dúdú tìlú òkè, ó ní ẹ rà. Ọṣẹ dúdú ìníṣà, ẹ ti mọ̀, ibi táwọn ọṣẹ dúdú tó jiná, ibi tó wà nìyẹn, ìlú ìníṣà Òyèmọjọ. Ẹ bá débẹ̀, ẹ rí ọṣẹ pọ̀. Bí wọ́n ti ń ṣe ọṣẹ nílùú ìníṣà, tí n bá ní sí, yóò tó 60 ààyè. Bí wọ́n ti ń ṣe ọṣẹ dúdú, yàtọ̀ sí àwọn gbàrọ̀gùdù tó ń ṣe káàkiri láwọn tó ti yé yín. Má jẹ́ ń dákọ̀ lú mọ́. Ẹ wá gbé ọṣẹ dúdú sínú, tó bá pẹ́ inú odó láti fẹ́ gún, ẹ kó sínú odó, ẹ gún. Ẹ pójú ọlọ ni, ẹ gún lójú ọlọ. Powder tí a ti lọ̀ yìí, ó yẹ ẹ jẹ́ ká pò mọ́. Bá ti wá pò mọ́, a lè kó ọṣẹ yìí, a lè kó sínú ike ọlọ́mọrí, a lè kó sínú igbá ọlọ́mọrí, kódà a lè kó sínú àwo funfun. Ẹ ká máa fi ọṣẹ yìí wẹ̀ ní ojoojúmọ́. Ṣùgbọ́n ìwọ̀ tó wà níbẹ̀ ni pé ọṣẹ yìí a ní fi wẹ̀ lódò, odò kọ́ la ti ń wẹ̀ o. Inú ilé ìwẹ̀ yín láti máa wẹ̀, àìsí ìwẹ̀ níta gbangba. Ilé ìwẹ̀ tí a ti ń wẹ̀ náà láti wẹ̀ bí ó ṣe jẹ́ nìyẹn. Mo dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ ń fún mi ní ẹ̀bùn ní ọlọ́kan òjọ̀kan. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Àbùdíntolókun, àbùdíntolọ́sà, ní nẹ̀kan tán kí a tó rí kan. Ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ìbànújẹ́ ó kéré ó tóbi, kò ní wọlé tọ̀ wá. Bẹ́ẹ̀ ni gbogbo ayé kò ní lù fún gbogbo wa jó. Orúkọ mi ò yí padà. Èmi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi ni Dr. Hafiz Abolade. Ire o. Ó dìgbà kan náà.